ṣẹ́rí ìlara láyé yìí ẹ má máa jẹ́ ká máa lára ṣẹ́rí gbogbo èèyàn tó bá ti ní ìlara akọ ó wà ìlara abo wà ẹni tó bá ti ní ìlara abo yẹn sì dá ìlara wípé ọ̀rẹ́ mi mo dẹ̀ láìkí góòdù tó wọ̀ yìí o irú eléyìí tí mo wọ̀n sí ọ̀dọ̀ dòdò ń dáwà Fọláṣadé ni mo ti rà set ni ṣùgbọ́n ìlara akọ òun ni ká máa rí nǹkan tó dáa ká máa fẹnu bà á jẹ́ ká máa ní pé kí ló lò makeup òṣìwò ló ṣe makeup ò tiẹ̀ fine gèlè ò tiẹ̀ fine aṣọ ò tiẹ̀ fine ìyẹn ò dáa o ìyẹn ò dáa ṣe rí ìlara burúkú tó bá àǹtí kan tí wọ́n fi wá sọ story wọn fún mi nítorí pé wọ́n nífẹ̀ẹ́ ọkọ ẹ̀gbọ́n wọn máa spending manager ní as in agbábọ́là ni wọ́n máa náwó fún ẹ̀gbọ́n wọn gan bọ̀dá yẹn dẹ̀ ní owó lọ́wọ́ oníṣẹ́ gidi lọ́wọ́ ó ní properties láti ìbáṣà ìrànjú pé bọ̀dá yìí bí ò bá ti ẹ̀jọ́ kọ ẹni kó jálé ẹni ṣe mọ̀ kó wọ́n dírọ́ọ̀gì ọkọ ẹ̀gbọ́n wọn ṣá nítorí wípé ó lè máa bá wọn sùn àti bá lóyún o ẹnu ìná wà ìyàwó ò tí ì lóyún ìyàwó oṣù méjì péré bọ̀dá ń bẹ̀ pé kó lọ ṣẹ́ oyún àwọn máa fún 5 million àti láwọn ò lè ṣẹ́yún lóòótọ́ èmi ò preach pé kíyàn ṣẹ́yún àmọ́ tó bá kọjú síwájú tó bá kọjú sí wọn kọ́ta tó bá kẹ́yìn sí wọn kí wọ́n ta tó bá wá kó àwọn nìkan kí wọ́n tèrò ẹ̀ pa nítorí pé karma is bitch karma òun ló burú jù gbogbo nǹkan téèyàn bá ṣe láyé yìí òun ló máa kẹsàn-án ẹ yé jẹ́ ká ìlara ò dáa ẹni tínú ẹ̀ bá ń dùn ẹ jẹ́ ká dunnú ẹ jẹ́ ká bá dunnú ká bá yọ̀ kì í ṣe pé ká rí ẹni tínú ẹ̀ dùn báyìí tó ń ṣoríire lọ́ọ̀kọ́ ká máa yín mú ká máa ba orí ẹ̀ jẹ́ ká wá wò pé ìdùnnú yẹn á fẹ́ fi ọ̀nàkọ̀nà tá máa fi ba ìdùnnú yẹn jẹ́ fún la máa wá. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Táwà Ajíṣefínní tí ó sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ àwọn ìmọ̀ràn tí ó gbà àti àwọn àṣírí díẹ̀ èyí tí ó tú síta ẹ ṣáà ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí Táwà sọ nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ta ni ẹ rò wípé Táwà Ajíṣefínní darí ọ̀rọ̀ rẹ̀ sí ǹjẹ́ yín rò wípé ó kàn sọ títí ẹni tàbí ó ní èèyàn kan pàtó èyí tí Táwà Ajíṣefínní tí ó ń bá sọ̀rọ̀ tó ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. kódà Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí